ẹ̀yin ará ilé èmi náà ni àwa ni lánàá àwa ni lénìí àwa tún ní bí ẹkún apọkọjẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mú èmi aláṣẹ àti olùdásílẹ̀ Starboy Film Production mo tún délé ní sẹ́rí kò tí nǹkan kan kò sí torí ohun tó yẹ kí n wálé nìjú pé ṣẹ́ wo ibi tí a wà yìí ìlú tó ń pe ìlú yìí àlárì náà ń pe bí ẹ mọ̀ pé iṣẹ́ tẹ́ ọ bá ti gbàgùn lójú èèyàn dandan yẹ kó oúnjẹ fún èèyàn jẹ iṣẹ́ tèmi ọ̀nà tí mo mọ̀ ni mò ń tọ̀ yìí o ẹ wá tí torí nǹkan tó yẹ kí n wá sí bíbá yín sìn ni pé orí ètò yìí ni à ń ya sinimá kan lọ́wọ́ tí a dẹ̀ pé àkọlé ẹ̀ ní Okobo sinimá tí à ń sọ yìí Okobo yìí Okobo ṣé ọkùnrin lòkóbó ni àbí obìnrin lòkóbó àbí àwọn aráàlú yẹn gangan sáwọn lòkóbó ni tí ẹ bá ti ra sinimá yìí tí ẹ ti wò ẹ ti lè mọ Okobo gangan ẹ wá wò ẹ má jẹ́ kí n tàn yín tí ẹ bá ti dé orí ìkànnì lórí ayélujára wọn lóríṣiríṣi tẹ bá ti tẹ̀ síbẹ̀ pé Okobo ni táìtù sinimá àkọlé tí a pè yìí ẹ wò ẹni tí ò tí wò yóò sọ fẹ́ni tó wà lé ṣẹ́rí ìbẹ̀rẹ̀ wọn aṣọ oníṣẹ́ ẹni tó bá ṣe é dópin òun ni a máa gbóríyìn fún ẹ ra késẹ̀tì tó bá ti jáde ẹ bá tún lọ sí YouTube ẹ tún lọ search fún Okobo ní táìtù sinimá yìí ìwọ màmí ìwọ bàbá mi ẹ farabalẹ̀ láti A to Z kẹwo sinimá yìí tí a pe táìtù ẹ ní Okobo àwọn òṣèré jàǹkànjàǹkàn ló wà ń bẹ ẹ wo gbogbo ìlú tí a wà yìí ìlú alálùbáríkà ni mo dẹ̀ bílíò pé ẹ̀yin olólùfẹ́ wa náà àwa la máa wá ẹ̀yin lẹ́ máa bá a ò ní wá yín tí ẹ̀yin náà dẹ̀ ní wá wá tí. ẹ wo ẹ̀yin aráalé ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n o afẹ́fẹ́ báyìí òun náà sọ pé ó máa ń gbé e lọ sẹ́rí kò sí bí mo ṣe lè sọ fún yín tó ìròyìn ò tá fojú bá àfi tí ẹ bá fojú ara yín lórí gánni rẹ̀ sẹ́rí àkọlé rẹ̀ tí mo sọ fún yín lẹ́ẹ̀kan òun náà tún ni màá tún sọ ìṣòro tó di pé màá máa lọ báyìí òun ni Okobo.